ogun àgbáyé ni tọ́ dákọ̀ ọmọ fẹ́ká yóò mà pé ogun àgbáyé ní tòótọ́ ọdún mẹ́ta ni wọ́n lò ọdún kìíní bàbá wọn gbọ́ kéwúyé ọdún kejì wọn gbọ́ kéwúyé wọ́n tún wá lò ó pé ọdún méjì àtàbọ̀ kéwú òye bàbá wa ń sunkún bí tálájà àgbà ti gbé inú o wọ́n wá ń sunkún ní kọ̀rọ̀ ìyàwó àfáàgbà sí Tajul Adabi ìnákó wọ́n ń pè é ajá òbí rere ìnákó òun lọ́wọ́ kálájà àgbà mọ́bi tá ti ń sunkún pé kí ló dé Muhammad ó ń sunkún bàbá ní sunkún n ti ń pamílẹ́kùn ni pé bá fà wá bá kọ́ wa ń kéwú fá títí bàbá fẹ́ tutọ́ ẹ̀jẹ̀ ni wọ́n máa tu. àyà máa nà yà sàmì àlìwàrà. ẹ dákun gbogbo eléyìí tí n bá mẹ́ ń jòkó yìí kí jòkó yọ farabalẹ̀ lọ́dà púpọ̀. àjibuli bidawati wàyà kàṣífàdó. mo fọlọ́n bí ọ gbogbo ibi tó bá wà dákun tẹ́wọ̀ rẹ méjèèjì báyìí tẹ́wọ̀ rẹ méjèèjì báyìí. fàáta wàjà yìí. ẹlòmíín kan wáyà yẹn ní ìbànújẹ́ tí ń bẹ lára rẹ̀ tó bá délé yọmọ lọ sunkún ni. bílẹ̀ àwa ìjìkúlẹ̀ ha. bàbá wa alájí àgbà ọlọ́mùbá yọ́nú sí wọn. wàá tán lọ́dí tọ́tí ànámà bílà sítìrì. bẹ́ẹ̀ yẹn bá ń rojọ́ lásìkò yìí àfúrásì wọ́n fẹ́ dájò kó irú ni. wàhálì wàkìlọ̀. àwí yóò sì lọ bìkan rí kọ́ báyẹn nu jẹ́ dákun mọ́ bòun náà nu jẹ́ o. kẹ́hìn àoníkà nàní làbọ̀dọ̀ tẹ̀lé lọ yàmù bárí. alájí wa kọ̀mándà bẹ́ẹ̀ yẹn bá ń gbọ́rọ́ dọ̀tẹ̀lẹ̀ àbírọ́ rí ní gbogbo ayé ẹni ọlọ́run fi sọ gángan rẹ̀ náà ni. wá sí létí ṣubú ọ̀lọ́jìbálì wọ̀fọ̀ ọkọ̀. ọmọ ní pẹ̀lú mi lẹ́kùn jòkó yìí sáàmù sọ fọlọ́run gbólóhùn tá a fà ń wí. bàbá wa Muhammad Kamaluddin Sofiyullahi Kamaluddin mo fọlọ́n sọ. fasadidu yadi. ìsọ ọlọ́run àbọ̀ ọlọ́run jọmọ bẹ pẹ̀lú àfa wa o. bàbá wa gbanẹ́rọ́ dọ̀tọ̀lẹ̀ àbẹ̀rọ̀. wá sí ń wù mí sí ọ̀tọ̀ ni ẹni ọlọ́run fi wá sí ń ọ̀tọ̀. kọ́dà orin tẹ̀ ń wò ni ọlọ́run fi rẹ́ ẹlòmíì ni ẹlòmíì fẹ́ kọ́ ni. mọ̀fọ́lá jòkó yìí bí ọlọ́run gbogbo wa yọlọ́ mọ́sà parí ìyọ́nù rẹ lé wa lérí. bọ́lọ̀ ń bá ti yọ́nú sí yẹn ọ̀gá orí lọ́lọ́run sí fún yẹn o. wọ́n ní bẹ̀rẹ̀ kí tùmọ̀ kọ́ sí ní fa ẹ̀nà rí dọ́ka. فوق كل من اليوم ẹ dákun ẹ jájọ wí bẹ́ẹ̀. àmín. olóríire nìkan ni kó bá wí pé àmín. bọ́lọ̀ ń bá lọ lọ́wọ́ rẹ méjì tí sì ń ṣiṣẹ́ tọ̀tún ni ọwọ́ nà sókè. wa kan sára sọlọ ń pè Allahu Akbar. Allahu Akbar. ìjókòó yìí lágbára púpọ̀ ó kún fún àwọn èèyàn gidi inú àwọn èèyàn táwa ni ń dákọ̀ ta ni má dákọ̀ bàbá alájà gbé sí sẹ́yìn ẹni bá gbà pàlájà gbà sẹ́wọ̀n ní gbogbo ayé kọ́ wá náwó ní tí wọ́n bá gbé ń gbà rẹ̀ ẹ sì ti parí ọ̀rọ̀ ẹni àṣàdúrà náà ni. lóòótọ́ ni aláwìyé Ahmad máa bọ̀ wáyé báyìí máa bọ̀ wáyé gbẹ̀mí báyìí Ahmad nílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn tó ẹ̀rú dọ́mọ̀ bá kára gbádá aláwìyé alátìsí. dákun torí ọlọ́run farabalẹ̀ bẹ́ẹ̀ bá wọnú invitation tán fún yín ọkọ̀ ti pé àfa mi Sheikh Muhammad
Kamaluddin Safiyullahi Kamaluddin ní òsì wá sí. Adamallahu hayatahu. bí yẹn bá wí ọmọ ní kú ma lọ́wọ́ láéláé. Adamallahu hayatahu. àmọ́ ń jíjẹ́ àfa mi Fọláwiyé náà nù. àdúrà náà láti àṣẹ ló wá wá látòkè. òní ṣàádà wa lọ́kàsẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ Alhaji àgbà. bá a ti wá ń parí ní baba wa Khalifatul Adabiyin baba Alhaji àgbà. Adamallahu hayatahu. nàbà pé àfàwà àti Hamidu wọn súnmọ́ra pé ẹ̀yin méjèèjì o ibì kan bẹ tí mo fẹ́ lọ bá mi dìé tí jáde tó ẹjọ́ lọ náà ni àfàwà mi wá ní gbogbo bí a bá lọ wọn máa ń rí mi pẹ̀lú rẹ náà ni lọ bẹ̀ mo wá dé yàn yàn wá ń kọ́ lọ lé lára wa kò sẹ́ni tó wá kí mi síjò kó ń bẹ̀ òun tí ìwí fún pé èmi kọ́ lẹ wá kí o Alhaji àgbà lẹ wá kí bẹ́ẹ̀ bá ní àwa èmi kọ́ o. Alhaji kọ̀mọ́ndà alápọ̀n eléyàn ni wọ́n àbùkù ní kàyín láéláé gbogbo ẹ̀yin tẹ́ wà ń jòkó ẹ̀yin yá wa Alhaja Aminatu òbí rere gbogbo yín mo kí o ẹ̀fẹ̀rẹ̀jì mi gbogbo ẹ̀yin yá yìí mo kí fa àwòkọ gbogbo yín mo kí bàbá wa Roy Alfaik bàbá náà dálá hàn púpọ̀ Alhaji tuntun mo fọlá bíi ti ń wí fún yín ìbẹ̀ lọ́hùn gbogbo àwọn náà táwa náà ń jẹ ẹran maka ọlọmọsà fi tàwa lọrẹ. àmín. ṣe amina dáadáa fa. afa. la ilaha illallah. ìfẹ́ kó pẹ́ púpọ̀. ìyẹ́ kíra ó nà lè Fatiha. afa Kamaluddin orin tó kéènì ọ̀dà púpọ̀ àmọ́ bí n bá ti nídìí ẹ̀yìn pè ọ́ gbọ́ kó mu lọlé èèyàn mẹ́ta níbẹ̀ nínú èèyàn níbo ni wọ́n fẹ́ fi sínú àwọn mẹ́ta àdúrà tẹ́ bá ń ṣe f'Aláwìyé nù. mo wá dé jòkó mo wá bí Aláwìyé pé Ọlọ́run sí lọ́ǹchì ni kí ló kọ kẹsẹ̀tì tó fẹ́ lọ́ǹchì kí ló pé fún mi. Ògo Àgbáyé. ó ní Ògo Àgbáyé ìbéèrè àkọ́kọ́ tí mo bínú. mo ní ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì táwa ní Ògo Àgbáyé náà wọ́n náà lọ́wọ́ ànsá rẹ̀ kí gbogbo ayé wa gbọ́. ẹ ṣe pariwo Ọlọ́run kí n gbọ́jọ́ máa. Allahu Akbar. ó ní bàbá Alhaji àgbà l'Ògo Àgbáyé ó síwì wallahi ó síwì Ògo Àgbáyé l'Alhaji àgbà. ọ̀dà Ògo Àgbáyé ni àbí kèsì Ògo Àgbáyé fúnra ara àfọ́gbà Shehu Tajul Adabi wàlíyù tí ò sírù ẹ̀ wájú tí ò sírù ẹ̀ lẹ́yìn lọ́wọ́lé ara àgbàjì wa tọrọ Alhaji àgbà farabalẹ̀ ọgbọ́ o torí pé Alhaji àgbà tó fẹ́ tọ́ kọ́ nípa wọn kọ́ ọmọ gbogbo ọmọ kéwú táfa àgbà ní wọn máa ń mú wọn lọlé kéwú ni àmọ́ àfa àgbà fúnra wọn ló wà tọrọ Alhaji àgbà bàbá wa débẹ̀ máa mú lọlé ọdún mẹ́ta gbáko ni bàbá lò lọ́dọ̀ àfa àgbà ọdún mẹ́ta gbáko lọ́dọ̀ Sheikh Tajul Adabi mo fẹ́ jẹ́rìí rẹ pé Ògo Àgbáyé bàbá ni o bàbá wa débẹ̀ ọdún kìíní wọn kéwú òye bàbá ọdún kejì wọn kéwú òye wọn Sheikh Suleiman Òsìọ̀yẹmí àwọn dà ẹ máa bọ̀ báyìí kí n máa rí yín báyìí irọ́ mo fi Alhaji àgbà bẹ̀yìn ẹ máa bọ̀ báyìí kí n máa rí yín báyìí ẹ máa bọ̀ báyìí mo fi Alhaji àgbà bẹ̀yìn ńgbẹ́ ẹgbà bẹ́ẹ̀ pé mo ti dúró yìí náà sí òfòlò ńsọ ló dúró ẹ jòkó báyìí. àfa yìí ń bọ̀ àfa farabalẹ̀ irú àyè yìí kọ́ farabalẹ̀ Ògo Àgbáyé ni tọ́ dakọ̀ mọ́fẹ́ ká yóò mà pé Ògo Àgbáyé ní tòótọ́ ọdún mẹ́ta ni wọ́n lò ọdún kìíní bàbá ọgbọ́ kéwúyé ọdún kejì wọn ọgbọ́ kéwúyé wọ́n tún wá lò ó pé ọdún méjì àtàbọ̀ kéwú òye bàbá wa ń sunkún bí t'Alhaji àgbà ti gbé inú o wọ́n wá ń sunkún ní kọ̀rọ̀ ìyàwó àfáàgbà Shehu Tajul Adabi ìnákó wọn ń pè é ajá òbí rere ìnákó òun lọ́wọ́ Alhaji àgbà mọ́bi tán ti ń sunkún pé kí ló dé Muhammad òun sunkún bàbá ní sunkún n ti ń pamílẹ́kùn ni pé bá fà wá bá kọ́ wa ń kéwú fá títí bàbá fẹ́ tutọ́ ẹ̀jẹ̀ ni wọ́n máa tu. àti àgbo mo wá jòkó lé kéwú láàrin ọdún méjì àtàbọ̀ kéwú òye mi kí ni wí lé ìwọ tó wí bẹ̀ ń Ọlọ́run níjọ́ sàgbákò láéláé. Àmín. àfàgbà wa pè Alhaji àgbà sínú yàrá wọn wá ní lanu wọn náà máa wí bẹ́ẹ̀ wọn wá ní lanu wọn wá fún bàbá lẹ́ẹ̀rẹ̀ jẹ
bàbá wa jẹrẹ náà alájà àgbà níjọ́ tí mo ti jẹrẹ náà níjọ́ òun ni mo ti sẹ́ńsì mi la lẹ́yìn ìgbà tí wọ́n jẹrẹ òun àfa àgbà tún wá lo oṣù mẹ́fà péré nínú ayé ọwọ́ àpapọ̀ wá dọ́dún méje gbogbo kéwú tí alájà àgbà ké lọ́dọ̀ àfa àgbà oṣù mẹ́fà péré ni bíi ti ń wù yí kèsè lásán o gbọ́ bẹ́ẹ̀ kò sì dì í mú gbọ́ bẹ́ẹ̀ kò sì dì í mú tọ́ba níbo mo ti rí ọkọ̀ jantọ́ ọ̀rọ̀ dùn dànù aláwìyé kọjú sí àyín sórí gbogbo ntọ́ fọkàn sí wọn alibarika lójú alibarika lójú jọ́rọ̀ yìí ti sọ yìí bọ́ba yí ọ bẹ́ẹ̀ yẹn fi ń ra alibarika sínú ayé rẹ nù tọ́rọ̀ làlájà àgbà ní sọ bọ́ba lógo àgbáyé làlájà àgbà bí yẹn bá gbà lóòótọ́ gbogbo àgbáyé làlájà àgbà òun náà ó sì dògo àgbáyé ẹ jẹ́ n bí yín sẹ́mi tú ẹrú tí wọ́n máa ní ẹ máa wọlé ni alájà àgbà lẹ́hùn lára mi. abadama baba kéwú bẹ́ẹ̀ ẹ wá wo adúrú àwọn èèmọ̀ nínú ọmọ tó jáde lára alájà àgbà lọ́mọ kéwú bàbá rí mọ́kọ́ kásẹ̀ wá ló wà sí àgbáyé tí wọ́n dé ní gbẹ̀yìn àgbáyé nìkan kí wọ́n ní bàbá o wọn ò lọ́mọ kéwú kankan tó ju àgbáyé lọ bẹ́ẹ̀ sì ni lọ́lẹ̀ wá tán àwọn èèyàn ń bẹ lọ́mọ kéwú alájà àgbà tó já sí pé ìmọ̀ wọn ju àgbáyé lọ. gbogbo àgbáyé làlájà àgbà mo wá wí fún yín mo ní ìsẹ̀mí mẹ́ta ní bẹ̀ mi tí wìtí lọ́ọ́ lé jòkó nù. ali amaru kulu hadha latha sheikh labib ali abuhaji ọlọ́run níjẹ́ máa padà síbú láyéláyé bàbá mi àgbà ní sheikh sọ́ọ̀lì ali amaru kulu hadha latha òbí rere ájú kọ̀mọ́ndà ìsẹ̀mí ayé tá a máa ń lò àwọn àfa wọn ní mẹ́ta náà ni wá aláwòye èyí tí mo fi ṣàdúrà fọ́nu wọn ni umurun ìtàsà àti amadu bí yẹn bá mazùkú tí wọn gbá kínní yìí kọ́ máa wago dáadáa máa wago àwọn àfààní umurun ìsẹ̀mí kan bẹ ìtàsà àti amadu ẹ̀mí náà ó gùn dáadáa yọ pẹ́ láyé àmọ́ nígbà tó bá kú sí wọn ni kọ́láti àmúdádùú orí parẹ́ kéré nú ayé ẹ dì í mọ́wọ́ o aláwòye yìí fẹ́ yìí fún ọ. Ṣe amina dáadáa. Amina. ẹlẹ́ẹ̀kejì omorun ẹ̀mí kan bẹ àwọn kan bẹ nínú ayé kò sí ìrọ̀tún ní amadu ẹ̀mí wọn nígùn wọn ni okun kékeré ni ẹ̀mí ìrògùn dáadáa àmọ́ kẹfìrà tún ní amúdádù àmọ́ orí parí ọ̀pọ̀ nínú ayé babalẹ̀ mọ́ gbọ́ ìtìwé yìí ẹ̀mí rẹ̀ ogun àmórí parí ẹ̀ pọ̀ nínú ayé ó di mélòó jàmẹ́. Ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta omorun ẹ̀mí kan bẹ tọ̀wí ilẹ̀ tó ní amadu ẹ̀mí náà gùn dáadáa ọ̀pẹ́ láyé ó lu ọgọ́rùn ó tún lu ojú ọgọ́rùn lọ bó ti wá gùn náà gẹ̀zírọ̀ tó ní amúdádù ajó ṣe yẹ mí hunaka alfarqu bayna alkathira walgazira ẹ̀mí náà yóò gùn bó ti wá gùn náà gazira tún ní amúdádù orí parí ó tún wá pọ̀ ju gúngùn rẹ̀ lọ alájí àgbà nù gbogbo ayé ló jẹ́rìí sí pẹ́mi alájí àgbà gùn bó ti wá gùn tóun náà orí ipa wọn wá pọ̀ ju gúngùn ẹ̀mí wọn lọ aláwìyé ẹ̀mí rẹ̀ ó gùn ẹ̀ ti amínà dáadáa ẹ̀ fẹ́ràn rẹ̀ kọjá ẹ̀ ti amínà bẹ́ẹ̀ mi alájí àgbà ti wá gùn ni orí parí ó wá pọ̀ ju ẹ̀mí rẹ̀ lọ wa aláwìyé máa gbọ́ lọlé o dìde sókè kọ gbọ́ àfa mi ni ń wí fún ọ wípé gbogbo orin tọ́ba kọ gbogbo ìsẹ̀mí tọ́ba lò má gbàgbé kó sèṣì rún wájú ọlọ́run o gbogbo orin ló kún ayé o kálukú ní nkọ tiẹ̀ là ń gbọ́ o ìwọ náà jókòó owó máa wo orin tó ń kọ nínú yàrá máa wá wò ó pé bàbá díwájú ọlọ́run bàbá ní ta ń kọ yìí so lè náwó pè mí mọ́ kọ́ ẹ̀fẹ̀rẹ̀jì mi mọ́mọ́ fani bàbá gbóni ẹ̀bùn mi wọ́n. aláwìyé ọ̀rọ̀ ẹ̀rín kọ́ máàlì hadhal kitabi mo ti sàwùsùn náà nìfilẹ̀ la yugadiru sagiratan wala kabira illa ahsaha ṣé ẹ fara ma kí n ké Kùránì yìí gbàjọ́ lè kìyàmà máàlì hadhal kitabi gbogbo alámà bíi fáìlì iṣẹ́ wa pé irú tíra wo lélẹ́yìí la yugadiru sagiratan wala kabiratan illa ahsaha àti tá ṣe tó kéré àti tá ṣe tó tóbi gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀nbẹ́ baba jadu ma amilu hadira wala yadhlimu rabbuka ahada aláwìí yọ̀dọ̀ rẹ̀ gbogbo orin tó bá kọ
tí ó bá mú ọ rí ìbínú ọlọ́run ọ àfa mi ní sọ fún ọkọ mọ́kọ gbogbo èyí tó bá kọ tó fi rí ìyọnu ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin. ẹ kí bàbá ẹ kí wọn kú iṣẹ́.